bí gbogbo ẹ̀yin wípé jẹ̀lísù ahali sùúrì ẹni bá jókòó tẹ̀lérí ibú tó jókòó tẹni ibi tó jókòó tẹni tí ó da àní yahadadi báwo ló ti fẹ́ ma ọ̀nà ọ̀la báwo ló ti mọ̀ ní rírì. Fàhàrúfì wa máa ń já lásà sùn àdá. Máa já lásà sùn àdá àti báyẹsẹ̀ àdí. Ẹ wò wá ní sèbá àti dúró yìí. Baba Lagege làwọn àjòkó ti Baba Lagege tòní. Máa já lásà sùn àdá. A sì tara Baba Lagege ṣe rire. Máa já lásà sùn àdá. Ẹlòmíín náà jòkó ti àfa rẹ̀ ọ̀tara ẹ̀ ṣe rí ibú torí lérí ibú là àfa tiẹ̀ kìí ṣe lérí ire. Máa já lásà sùn àdá. Ẹlòmíín àfa rẹ̀ tó ń jòkó ti àwọn àfa tí wọ́n máa ń sanákàlí bí wọ́n máa fi nákàlí ba tèèyàn jẹ́ wọn wẹ́ni tí wọ́n ba tiẹ̀ jẹ́ lójúmọ́ ọlọ́lọ́mọ yìí èèyàn tá àfa mi ti ba ayé rẹ̀ jẹ́ báyìí òun náà ó sì lọ́mọ kéwú bẹ́ẹ̀. Bíntín seri ibú ni lọ́mọ kéwú rẹ̀ náà máa seri ibú pẹ̀lú ẹ̀ àwa wá seri ire lára Baba Lagege. Máa jẹ́ lásà sùn àdá àti máa yẹsẹ̀ àdùn. Àbá àti ọmọ bí wọ́n ti sanáńkàlí sí yàn máa ń já lásà ó sùn ní ọmọ yìí. Máa jẹ́ lásà sùn àdá àti máa yẹsẹ̀ àdùn. Àbá àti ọmọ bí wọ́n ti sa ìlàkì kọ̀mọ bí wọ́n ti sa fìràkù kọ̀mọ bí wọ́n ti sa kátàlí àbíkílẹ̀ ẹ̀ máa pè é gbogbo àwọn ọkọ̀ tí wọ́n pè kí ní ọ̀hún. Máa já lásà sùn àdá. Baba Lagege ọmọ bí wọ́n ti jó nǹkan. Àti máa yẹsẹ̀ àdùn. Baba Lagege tún ní kọ̀mọ eré ẹ̀ lùlù. Àti máa yẹsẹ̀ àdùn. Baba Lagege tún ní ìrò pé wọ́n dá ewé kan mọ́ nínú àwọn ewé tí ń bẹ̀ wọ́n. Àti máa yẹsẹ̀ àdùn. Níta wọn dá mà òun náà ní wọ́n ṣe research wọ́n mú tuntun jáde nù mímọ́. Àti máa yẹsẹ̀ àdùn. Ẹni bá wá jókòó ti rú wọn yóò ṣe rire ni ẹwà fáwa Akéwùmí ọ̀tara Baba Lagege náà ṣe rire àfáwa Adéwọ̀lú òun náà tó ń lọ Mọ́kà lọ́dọ̀ yìí. Àti máa yẹsẹ̀ àdùn. Ara Baba Lagege ni wọ́n ti ṣe rire. Máa já lásà sùn àdá. Kátó wá pé yẹsẹ̀ alunaka anil Ìlọrí. Àti máa yẹsẹ̀ àdùn. Ẹsẹ̀ alunaka anil Ìlọrí Ìlọrí sì sọ ẹsẹ̀ alunaka délé rire yẹn. Máa já lásà sùn àdá àti máa yẹsẹ̀ àdùn. Wọ́n tó bá jáde nù lé Baba Lagege tó bá ṣe rire wọ́n lọ fọwọ́ ara ẹ̀ fà. Máa já lásà sùn àdá. Ìwọ tó bá kéwú lọ́dọ̀ Baba Lagege tó bá ṣe rire ìwọ lọ fọwọ́ ara ẹ̀ fà. Máa já lásà sùn àdá. Ìwọ tó bá súnmọ́ Baba Lagege tòní tó bá ṣe rire ìwọ lọ fọwọ́ ara ẹ̀ fà. O lè súnmọ́ Baba Lagege lóòótọ́ àmọ́ tá a bá ara pẹ̀rẹ̀ rí lára rẹ̀ o tì í bá wọn Ọlọ́run kì í jẹ́ yẹn gbé o tì í bá wọn a máa kẹfẹ sí ọ wípé ayé tí a ṣe wá rí báyìí èyí jòkó ti bàbá yìí kọ́rọ̀ rẹ̀ ọmọ lójútùú bó lọ́rọ̀ tí a ṣe wá rí báyìí. Máa já lásà sùn àdá. Àmà wá rí yẹsẹ̀ àdùn. àmà wá wò wípé ọ̀dà yìí nǹkan ọ̀rọ̀ pélé yìí fà níyàn rẹ̀ dúró dáadáa bí yẹn bá fà níyàn rẹ̀ dúró dáadáa ọ̀rọ̀ rẹ̀ ó lójútùú. Àti máa yẹsẹ̀ àdùn. transformer ni Baba Lagege tí tún faná báwọn tí ò níná. Àti máa yẹsẹ̀ àdùn. àyèmáyé bí òkùnkùn bẹ́ẹ̀ tí bàbá wọn ti faná síbẹ̀. Àti máa yẹsẹ̀ àdùn. wọ́n dàbí yẹn bá wà nínú oko ọba tí ń dákọ̀ Baba Lagege ìmọ̀lẹ̀ ó sì dé oko tó wà ní. láàparabalẹ̀ lóko ọ̀hún ó sì gbọ́ làbà. Àti máa yẹsẹ̀ àdùn. ibẹ̀ ni òríjìnà wà. Àti máa yẹsẹ̀ àdùn. ẹni ọba wa ń bẹ lára Baba Lagege tẹnìkan tó wà ń fowó rà ìgbé afẹ́ lónù ẹ láì ṣe pléyà o ti yé báwọn ta ni ó fowó ra táyé ṣe yìí nìṣẹ. Máa já lásà sùn àdá. o ṣe rójú mi sí. Àti máa yẹsẹ̀ àdùn. ọ̀nà orí pé ojú yẹn ọ̀gọ̀. Àti máa yẹsẹ̀ àdùn. wọn kì í fowó yọ̀dà fún yín wọ́n yẹn fowó ra àwa. Àti máa yẹsẹ̀ àdùn. wọ́n yẹn sì kọ́ àwa sáfà wa. Àti máa yẹsẹ̀ àdùn. wọn ò sì ní kọ́ àwa pé adájú kọ olóore wa. Àti máa yẹsẹ̀ àdùn. gbogbo ẹni tẹ́ ẹ bá ní tí ń bá fà láyé lẹ́mi àti ẹjọ́ ń bá wàhálà láyé èmi kọ́sẹ̀ Baba Lagege ni ọ̀bẹ rí òun lọ́sùn èmi àti ẹ̀dọ̀ta. Àti máa yẹsẹ̀ àdùn. wàláyé tí ń bá sẹ̀ ọ́ wọ́n bá bá mi jà yín sì tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ àmọ́ tó wáyé pé torí Baba Lagege tí wọ́n fẹ́ àtáàkì ni mo fi wá sẹ̀ ọ́
bọ́ ọba fèrèjì mi kan kò ní da fún ọ. máa jà lásàfù ọba ní ọlọ́run mo ti yá mi rẹ̀ ọlọ́run ò ní jí o lè yá fi mi àbẹ́rẹ́ rẹ̀ àbọ̀ ọ̀ya wèrè mi. àti máa yẹsẹ̀ adùn. ọ̀ya fi dànù. àti máa yẹsẹ̀ adùn. ẹlòmíà ni lọ́dọ̀ Jaqmal àwọn kọ́dà àlẹ́ fèrèjì njẹ́ ọba fèrèjì mi ò tún ṣe rí ire mọ́nu. àti máa yẹsẹ̀ adùn. ọmọ pé tó ọba yẹ fèrèjì mi hùn ntọ́ fẹ́ ṣe ti ṣe nù. máa jà lásàfù àdá. Abdulkadir ntọ́ fẹ́ ṣe nǹkan àwọn ṣe lọ́wọ́ tọ́ ojú wa dárí jù ọ báyìí. ọ ò ní fèrèjì mi torí ntọ́ fẹ́ ṣe lára baba Lagege ò ní ṣe. máa jà lásàfù àdá àti máa yẹsẹ̀ adùn. bàbá ń sọ ń taba àti ń sọ yìí tá à ń fi gbogbo wọn tó ń bínú baba Lagege ọ mà ní ṣe rí ire kalẹ̀ bàbá wuyi ẹlòmíràn wà ní ẹ òbí tẹ tó ń bú wa. àti máa yẹsẹ̀ adùn. ṣé wọ́n ń bínú baba Lagege ni. àti máa yẹsẹ̀ adùn. baba mudirul markaz. ọ̀dàmọ́lá hayatahu. ẹkùn ọmọ ẹkùn. àti máa yẹsẹ̀ adùn. baba náà dúpẹ́ bí Ọlọ́run ti dá àwọn. alhamdulillah. Ó dá wọn lára baba dáadáa àwọn náà sì dúró dáadáa pẹ̀lú baba dáadáa. máa jà lásàfù àdá. ọba yẹ pé irun tí Sheikh Adam máa ṣe láyé ń dáadáa bí ọba sírù baba Lagege tó níyì tí Ọlọ́run fi compensate wọn ni àbá kò sí nǹkan kan mọ́. máa jà lásàfù àdá àti máa yẹsẹ̀ adùn. ẹ dákun tí ọba sírù baba yìí ta ni ó yẹ ibẹ̀ ni bó ti yẹ yìí. àti máa yẹsẹ̀ adùn. ta ni ó yẹ ibẹ̀ ni. àti máa bí kì í bá sọ́lá bàbá tùní mélòó èèyàn lọ bá Sheikh Adam ń gbà wọn bẹ láyé inú àwọn ọ̀dọ́ tí ń bẹ lónìí bàbá tùní yìí ló jẹ́ kó wọ́n mọ iṣẹ́ bàbá tàná. máa jà lásàfù àdá àti ẹni ọba wa jókòó ti ru wọn atimẹ́lì àti máa yẹsẹ̀ adùn. ọ gbọ́dọ̀ seríire ni ọ gbọ́dọ̀ bá bàbá yẹn ṣe kéde ọmọ bá ọ gbọ́dọ̀ bá a ṣe kọ́rọ̀ rẹ ọmọ lójútùú ọ gbọ́dọ̀ bá a ṣe kọ́ ọmọ níláárí ọ gbọ́dọ̀ bá a ṣe kọ́ ọmọ dẹni yìí ọ gbọ́dọ̀ bá a ṣe kọ́ ọmọ dológun láyé. àti máa yẹsẹ̀ adùn. pé ọsà fẹ́ràn baba Lagege kọ́dà bí wọ́n ti gégùn lé yín wípé wọ́n yẹn lógun nínú fámìlì yín ìwọ lè dì má baba Lagege ó dológun lẹ́ẹ̀kan náà ni ẹ̀kan náà wọ́n fana torí wípé ògo ló bí àwọn ògo bí ògo kalẹ̀ ní baba Lagege ògo kí ni wọ́n pè é ògo bí ògo kalẹ̀ ògo tàná bí ògo tòní ògo ìgbà mi ògo a máa bẹ kò ní bí ògo. Allah. ìfẹ́ baba Lagege là ń pè ní pègùn kí mo pè é ìfẹ́ baba Lagege tòní òun là ń pè ní pègùn. àti máa yẹsẹ̀ adùn. ègún tí ń bẹ lérí rẹ fámìlì yìí hùn wọ́n bá fẹ́ kéegun wọn kú mẹ́ lé níbẹ̀ bàbá wọn. kí wọ́n sì máa jẹ́ èèyàn nù lé yín tẹ́lẹ̀ tí wọ́n ti dé èèyàn tẹ́lẹ̀ ní fámìlì rẹ. tọ́ba yẹ pé baba Lagege lọ́wọ́ kù tí wọ́n wá rán wọ wípé ọmọ lọ lè kú. ọgọ wọ́n jẹ́ èèyàn pé nínú mọ̀lẹ́bí rẹ nù ni. La ilaha illallah. èyí tí sì ń lò jẹ́ èèyàn lọ́wọ́ tí ń fi jẹ́ èèyàn rẹ dájú kọ baba Lagege eré ẹ̀ náà ni ọmọ akùnrin kọ́ mọ̀. Allah. ọgbọ́dọ̀ kọ́ mẹ́. máa jà lásàfù àdá àti máa yẹsẹ̀ adùn. wọ́n náà ní péjọ tí Sheikh Adam ti lọ tí baba tòní ti wà ń bẹ̀ ó lé ọba òun là ń pè ní àléébá. àti máa yẹsẹ̀ adùn. ẹ̀sìn fi mí hàn àléébá nù. àti máa yẹsẹ̀ adùn. nítorí ọba fi bá ọ sọ jáde wá sọ. àti máa yẹsẹ̀ adùn. wọ́n tó ń kiri ọ̀dọ̀ àwọn olówó kiri tó ń lé kalẹ̀ fún máa lérí. àti máa yẹsẹ̀ adùn. wọ́n tó tọrọ bára gì bàbá tó jòkó lẹ̀ tí ọlọ́bì kan. gbogbo nǹkan sì ń ṣe gbogbo tí tó wá ń ṣe yìí àtúwá ní bàbá àwọn olóhùn ní kìí sòun. máa jà lásàfù àdá àti máa yẹsẹ̀ adùn. bàbá yẹ pé ọ̀nà bá gbé sírú àyè ní àbá ó ti lálà sí àyè òun. máa jà lásàfù àdá. wọ́n dà máa kó òun ní kàfáhà kó gbé àyè ní lọ́wọ́ kó dún mẹ́. máa jà lásàfù àdá àti máa yẹsẹ̀ adùn. kárísímà rẹ ò gbé o ní gbẹ̀jẹ̀gbẹ̀jẹ̀ o lè farabalẹ̀ o lè ní mímọ̀ lóòótọ́ agbàpọ̀ ọmọkéwu ẹ mákéwu gaba. Allah. ẹ sì máa wí níwọ̀n bá bí bó ti yẹ jẹ́ pé ahọ́n yín ò súrètì bíi tiwa àmọ́ lọ́nà ẹ máa wí níwọ̀n bá. àti máa yẹsẹ̀ adùn. àmọ́ tá a bá jọ jòkó lẹ̀ pé ẹ gbé báyìí fún kálukú ẹ gbé fún àwọn ẹ sì gbé fáwa náà. yẹsà ẹ̀yin náà mọ̀ wípé ẹ bá sọ̀rọ̀ ìṣẹ́jú márùn-ún bá a bá gba máìkì tá a sọ ìṣẹ́jú kan wọ́n gbàgbé yín ni.
máa jálá sásù àdá. tó ti bá àwọn ò ṣe dúró dáadáa òun náà kò bá dáa kẹ́ ẹ dúró tẹni táwọn rẹ̀ dúró dáadáa. àti máa yẹsẹ̀ àdùn. kẹ́ ẹ lè fa iná lára ẹ̀. máa jálá sásù àdá. nígbà tẹ́lẹ̀ ẹ̀ faná nísìn lára wọn nísìn bẹ́ẹ̀ wọ̀ lọ́nu nísìn ẹnìkan ọmọ pẹ́ dé. máa jálá sásù àdá. ẹ wọ̀ lọ́rin wọ́ ẹ tún jáde wọ́ kò sẹ́nìkan tó máa yọ pé ẹnìkan wọ̀ lọ́rin. máa jálá sásù àdá. àwọn tó sì bí ìhun tó kẹ́ ẹ wọ̀lú kí wọ́n máa yọ pé wọ́n dé. máa jálá sásù àdá. Baba Lagege ò ní dé lọ́rin kí lọ́rin ọmọ mi kó dé ọba yìí tó jáde wọ́n mọ̀ pé yẹn jáde kó lọ́rin. àti máa yẹsẹ̀ àdùn. ẹ wá lọ́sàn-án ẹ wá lọ́sàn-án ẹgbẹ́ yẹn ń kọrin wọlé. àti máa yẹsẹ̀ àdùn. ẹgbà gèrè alimi wọlé. àti máa yẹsẹ̀ àdùn. ẹ sì wọ bí ẹ wọ lọ ẹ nìkan ò sì mọ̀ pé nìkan dé. àti máa yẹsẹ̀ àdùn. ọ̀sán lẹ wà hùn kátó wá pé ẹ tó wá lálẹ́. Allah. ọgbọ́n. máa jálá sásù àdá. ẹ sọ wọlé ẹ fa iná ń bi iná wà síbi òkùnkùn tẹ́ ń bẹ nínú ayé yín fa. máa jálá sásù àdá. àti máa yẹsẹ̀ àdùn. ẹni mímá gbogbo nǹkan lẹni akramakumullah ẹ máa kéwú dáadáa tẹ́yẹyẹyẹ. àti máa yẹsẹ̀ àdùn. kéwú ń jò lórí yín bí gbàtà alákàrà ń kun náà ni àmọ́ bó ti jò ní náà ó la ilaha illallah ọ wa kú ìdí èèyàn àti yìí. àti máa yẹsẹ̀ àdùn. ó sì yẹ kẹ́ ẹ dèèyàn. àti máa yẹsẹ̀ àdùn. aláwọn tí wọ́n yé dèèyàn ń lé wọn tẹ́lẹ̀ sẹ́ àní wọ́n lọ́lọ́mọ bẹ́ẹ̀ ni wọ́n sì dèèyàn. èyí ṣe tẹ́ tábàtà wa ta kété bí ìgbà tí ò gbódò tán. máa jálá sásù àdá. àti máa yẹsẹ̀ àdùn. bọ́ ọba ti dì máa aṣọ wọ ara rẹ̀ bọ́ ọba sì ti káwọ́ kù mẹ́ aṣọ sì bọ́ padà. máa jálá sásù àdá. ẹni bá jòkó tẹ́lẹ̀ rí ire Baba Lagege yẹn náà lọ lórí ire wa ẹni bá lè jòkó tẹ atimani yẹn sàádù wàláhi yóò sọ ire òun náà nàró báyìí lẹ kàn náà. Allah. èèyàn ní bá bàbá àwọn ṣe kọ́ mọ́ nàró. wàjálí fún. bàbá ẹ wọ nǹkan mufti ilẹ̀ Yorùbá ọ̀la kí Baba Lagege ń fa báyìí ti rabita lọ yan mufti ba àmì Baba Lagege lọ́wọ́ àhánánsì ẹ̀ báyìí bàbá ṣe báyìí mufti ilẹ̀ Yorùbá sì nàró wọ́n sì dìde. àti máa yẹsẹ̀ àdùn. wọ́n wá dọ̀ mí jó ní ẹ̀yẹ́ gbogbo ayé lọ́mọ pé mufti ilẹ̀ Yorùbá wa. àti máa yẹsẹ̀ àdùn. èyí tọkọ péré bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ ẹ̀rí nǹkan bá ń bọ̀ gbé gbọ̀nà tọrọ ń jì ó rò pé bí òun dì máa ń ó rò pé bẹ́ẹ̀ ni nǹkan wà ní Allah. ó rò pé tóun gbà ní ń gbòòrò mufti ilẹ̀ Yorùbá lé Allah. o ti ma ọ wa lè gbà ní wrong place Baba Lagege àwọn arábìtà wa yẹn tún Baba Lagege wa fà sókè àfà tọ̀hún sì wọlé sílẹ̀ kan náà ẹni kan gbọ́ fún ẹ ma ní sè. máa jálá sásù àdá. àti máa yẹsẹ̀ àdùn.